lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa ló ń jáde táwọn kan sì ti ń di ìlú mọ̀ọ́ká jákèjádò àgbáńláyé bí ìwé ìròyìn The Punch, Nigerian Tribune, Daily Post àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti máa ń sọ, wọ́n ní odò tí ò ní gbẹ kì í gbàgbé orísun rẹ̀. Tàbá wa ń sọ̀rọ̀ nípa àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa, ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ láti máa rántí orísun ìwé ìròyìn nílẹ̀ wa Nàìjíríà. Ẹ kú dédé àsìkò yìí, ẹ sì tún káàbọ̀ sórí àkọ́tún ààfin ìmọ̀ fún tòní. Ààfin ìmọ̀ fún tòní ni yóò máa dá lórí ìwé ìròyìn àkọ́kọ́ tà ní nílẹ̀ wa Nàìjíríà. Ìwé ìròyìn àkọ́kọ́ yìí la dá sílẹ̀ lọ́dún 1859 nílùú Abeokuta látọwọ́ ẹni ọ̀wọ̀ Henry Townsend, eléyìí tí wọ́n pe orúkọ ìwé ìròyìn náà ní ìwé ìròyìn fún àwọn ará Egba àti Yorùbá. Èdè Yorùbá pọ́nbélé ni wọ́n sì fi ń kọ àwọn ìròyìn tó wà nínú ìwé ìròyìn yìí nígbà náà, kó tó wá di pé àyípadà wá lajú tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn ìwé ìròyìn jáde lédè Gẹ̀ẹ́sì bẹ̀rẹ̀ látoṣù kẹta ọdún 1860 títí dòní olónìí. Ìwé ìròyìn yìí ló ń bójú wo ọ̀nà láti mú kí àwọn èèyàn lè kọ àti láti lè kà tó ti láti tún lè jẹ́ kí ẹ̀sìn Kìrìsìtẹ́nì tán mú wá sílẹ̀ Nàìjíríà di tọ́rọ́ fọ́nkálé láàrin àwọn ọmọ Ẹ̀gbá àti Yorùbá lápapọ̀ nígbà náà. Yàtọ̀ sí wípé ìwé ìròyìn yìí ló ń bójú ọ̀nà láti mú kí ìhìnrere tán mú wá di tọ́rọ́ fọ́nkálé, bákan náà ni ìwé ìròyìn yìí tún mú kí àwọn aráàlú máa tètè mọ ohun tó ń ṣẹlẹ̀ nílùú, láyìíká wọn, lọ́jà àti láwọn ilé ìjọsìn tó wà nígbà náà. Bákan náà ni ìwé ìròyìn yìí tún ran iṣẹ́ mímú òpin bá òwò ẹrú lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá. Ìwé ìròyìn yìí tí àpapọ̀ ojú ìwé rẹ̀ tó 8 ló jẹ́ ìwé ìròyìn tó máa ń gbé jáde lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún síra wọn. Nígbà náà 100 owó ẹyọ ni wọ́n máa ń ta ìwé ìròyìn ti ìwé ìròyìn fún àwọn ará Ẹ̀gbá àti Yorùbá yìí. Ṣùgbọ́n nígbà tí yóò fi di ọdún 1867 látàrí àwọn awuyewuye tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣèlú àti ìjà tó ti dúkú àtọ̀tẹ̀ tó wáyé lọ́dún náà láàrin àwọn aláwọ̀ funfun àti àwọn ará Ẹ̀gbá ló wá fà á bí gbogbo àwọn ọmọ ilẹ̀ òkèrè tó wà nílùú Abẹ́òkúta ti ṣe fi ìlú Abẹ́òkúta sílẹ̀ nígbà náà tí wọ́n sì wá bà àwọn irinṣẹ́ tí wọ́n fi ń tẹ ìwé ìròyìn náà jáde jẹ́ níbi ìfẹ̀hónúhàn àwọn ará Ẹ̀gbá. Eléyìí ló sì wá mú kí òpin kó dé bá ìwé ìròyìn ti ìwé ìròyìn fún àwọn ará Ẹ̀gbá àti Yorùbá lọ́dún 8 lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ títẹ ìwé ìròyìn náà. A ò ní rí jù báyìí lọ lórí ààfin ìmọ̀ fún tòní. Ẹ tún pàdé wa lórí àkọ́tún mìíràn fún ààfin ìmọ̀ lóní títí gbà mí tá máa láǹfààní àti pàdé. Káfíńrì àtayọ̀ ká fi pàdé, ó dìgbà kan náà o. Boost your vitality and unlock your potential with the ultimate sperm booster combo pack. Kick stomach ulcers out of your body with Faforon and Spidex 19. Fight against dementia with Faforon and Salud. Order now. Graphics promo strategy too. I will go package and well for you. No dolly zone we dey bring fire. Creative spark to your brand require. Multimedia king make we take it higher. Abeokuta na the boss supplier. Yeah, oh yeah. Your one-stop spots. Let's go with it on the show. Sure you know. Oh yeah. Your one-stop spots. Let's go with it on the show. Sure you know. Oba, yeah, I know you, Oba. Oh yeah, the one-stop spots, let's go. We there on the show, sure you know. Oba, yeah, I know you, Oba. Oh yeah, the one-stop spots, let's go. We there on the show, sure you know. From radio wave to social space, content with the blue like Chris. Graphics promo, strategy too. I will go package and well for you. No dolly zone, we dey bring fire. Content with the blue like Chris. Graphics promo, strategy too. Why double red rose? It fights free radicals, supports natural detoxification, and boosts immune defense. Double red rose in distilled. Looking for a powerful herbal product that supports your body from the inside out?
Double Red Rose is specially formulated with 12 powerful herbal ingredients to help cleanse, protect, and energize your body naturally. Ìrọ̀rùn dé o, ìrọ̀rùn ti dé. Carolink ló mú rọrùn tọ̀yìn wá o, ìrọ̀rùn ti dé. Bẹ́ẹ̀dẹ̀ ọmọ bíi ẹ̀dá ẹgbẹ́ ńlá Ọlọ́run má jẹ́ kó ń tọ̀hún sáré kú sórí asán. Báyé bá ti wá ń yí ká máa báyé yí, bí ìgbà bá ń yí ká máa bágbà yí. Torí ẹni tí ò bágbà yí olúwa rẹ̀ á bágbà lọ ni. Èyí ló jẹ́ máa ké sí gbogbo ẹni torí gbáláwo rẹ̀ kò gbọ́ mi lásìkò yìí láti máa bọ̀ síbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nà ọ̀la tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí. Bọ́gọ̀ọ̀rọ̀ èèyàn ṣe ń pariwo pé ìlú le, bẹ́ẹ̀ làwọn kan rọ́nà gbé gbà. Ẹni tó ní plan A and B àwọn gan tún wá plan C torí pé àṣekún lowó kí wọn náà má bàa wá káwọ́ bọ̀tán lásán. Máa bọ̀ síbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nà ọ̀la lórí bá a ṣe fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣokòwò tẹ́rẹ̀ gọbọ yóò sì máa wọlé fún ni láì tàpá sí òfin. Iléeṣẹ́ Carolink ló ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀fẹ́ sì ni lórí bá a ṣe ń fẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣokòwò ní ó wáyé ní second floor ATM Plaza opposite Bode bus stop Basọ̀run nílùú Ìbàdàn. 07085126887. Ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí ń lè tó ìdánilẹ́kọ̀ọ́ wáyé ọ̀fẹ́ sì ni láago 10 òwúrọ̀ second floor ATM Plaza opposite Bode bus stop Basọ̀run Ìbàdàn.